ọmọ nàìjíríà ọmọ tún gbẹnu tán o èèmọ̀ wọ̀lú ẹ rí bàbá tẹ̀ ń wò lójú ìwòran mi yìí bàbá yìí ni wọ́n lo 48 years ní Canada láì mú nǹkan kan bọ̀ bàbá yìí ò lọ́mọ bẹ́ẹ̀ ni ò níyàwó wọn ò sì tún rí nǹkan kan mú bọ̀ wálé àṣé kìí ṣe gbogbo ẹni tó bá lòun rìnrìn àjò sápò lórílẹ̀‐èdè kan bọ́ sórílẹ̀‐èdè míì ní iṣẹ́ ajé máa ń gbèrú ẹni bẹ́ẹ̀ o nǹkan mà ṣẹlẹ̀ o kí ni tó ṣẹlẹ̀ náà ẹ wò ó láì dé ìtàn pẹ́nu ẹ jẹ́ ń gbé fọ́nrán bàbá òun wọlé kẹ́ ẹ lè bá gbọ́ wúlẹ̀wúlẹ̀ ń tó ṣẹlẹ̀ sí bàbá yìí gan kí ni tó ṣẹlẹ̀ sí bàbá yìí tó fi di pé bàbá yìí ò mú nǹkan kan bọ̀ ládùúrú bí wọ́n ṣe lo 48 years lókè òkun láì rí nǹkan kan mú bọ̀ ìkànnì àròyé tv náà lẹ́ ń gbọ́ bó bá jẹ́ pé gbà àkọ́kọ́ tí yín rè tẹ́ṣẹ̀ ń láǹfààní àti máa gbójú wò wá tẹ́tí gbọ́ wa ẹ láǹfààní àti bá ń ìfẹ́ hàn sétò yìí ẹ subscribe aago kélébé kan wà ń bẹ̀ èyí tí ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà bá a bá ti ń ju fọ́nrán sórí àwọn àlàyé ẹ tẹ̀ ẹ́ kẹ́sì bá wa ẹ kọ́mẹ̀ǹtì gan ẹ wá bá ń ṣíà rẹ̀ ẹ bó kó lọ fà káwọn míì náà tí ò tí ì bá pàdé kán bá lè ṣe kínni kán bá lè máa fi kọ́gbọ́n ni àwọn àgbà bọ̀ wọ́n pé ọgbọ́n ọlọ́gbọ́n ni la fi ń sọgbọ́n o wọ́n tún máa ń pè pé ọgbọ́n ọlọ́gbọ́n ni ìjà pàgbà níwèrè ẹ wò ó kò ní bàjẹ́ fún wa lágbára àṣedùmọ̀rẹ́ àti èmi àtẹ̀yìn àní ṣiṣẹ́ lásán ká máa ṣiṣẹ́ bí erin káwa máa jẹ̀jẹ̀ lírí. Téńté. Bàbá ẹ ká sílẹ̀ bàbá ẹ pè fún ẹsẹ̀ àgbáyé máa dá lẹ́sà ẹ ní kú lójijì bàbá ẹ̀mí yá gùn ṣe ìjẹta kọ́ ni bàbá wọ inú ṣọ́ọ̀ṣì wa. Wednesday ni ẹ̀mí wà ní program ẹ̀mí ìrúpọ̀ bá a ṣe parí program mo ti lọ káàmù tí wọ́n ṣe nǹkan mi. So wọ́n ní wọ́n wà ní church ní Wednesday yẹn wọ́n náà fẹ́ rí mi àbí bàbá wọ́n lè fẹ́ rí mi. wọ́n lè ṣe fẹ́ rí mi àwọn ẹni àẹ́dúró dáàdì ẹ̀rì dáàdì tẹ́ẹ̀tẹ́ tó jágbàlagbà ẹ̀rì wọn. So ṣẹmọ oṣù àdì alẹ́ àná oṣù àdì ìrọ̀lẹ́ àná bọ̀dá tó kọrin dà olórin wa dà olórin àgbáyé bọ̀dá yìí la gbé àbí àtìródà bọ̀dá yìí ni a gbé lánàá àwọn ní project mi lánàá mo fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n ọjà kó bọ̀dá yìí tán kọrin lọ́wọ́ ó wá kọrin kan bàbá dá mi mọ̀ bàbá orí mi o ìwọ ló dá mi má fi mí fún yà jẹ. náà sọ lánàá pé ìwọ lórí mi má fi ó ṣe àkọrin yẹn ibi náà láti ń ṣe láì ibi tí mo jókòó sí náà ni wọ́n dẹ̀ every ìrọ̀lẹ́ àtàárọ̀ wọ́n dẹ̀ máa ń gbàdúrà lórí òkè every ìrọ̀lẹ́ àti àárọ̀ ní church àgbàlá Gabriel Prayer City tó wà ní Ẹgbẹ́dá bóyá wọn náà mọ̀ bẹ̀ àgbàlá Gabriel Prayer City ní Ẹgbẹ́dá nìbàdàn bó bá ti dé wòrò sọ pé òun làgbàlá Gabriel Prayer City wọ́n máa ń gbàdúrà ní àárọ̀ àtàlẹ́ àdúrà yẹn dẹ̀ ń gbà pàṣẹ àti tán mi ì tí ì rí bàbá yìí ní nǹkan bí ọ̀sán tí mo dé tí bàbá kí ni wá ṣe àwọn mi làwọn wá rí mo ti jókòó tí wọ́n nírọ̀lẹ́ ara mi ò balẹ̀ mo lẹ ti wá wọ́n ní Canada kí ló dé wọ́n ṣàlàyé so mi ì farabalẹ̀ gbọ́ ó dà máa rí tílẹ̀ bá ṣù torí àwọn àrẹ́jì church ní wọ́n tàìmì àbí ó ṣe wá bá ṣe parí ilé ìbọ̀dá ìta wa lọ orí òkè ìta ló ń pray ibẹ̀ láti gé fídíò tí ó gbó viral ní alẹ́ àná àwọn ọmọ mi náà ti ẹ̀ gé dádì ẹja post ibi tẹ́ ẹ gé yìí mo ní kí ló dé àwọn ẹja ní dádì ẹja gé bàbá yìí àmọ́ bóyá àánú bóyá nìkan ó dẹ́ gé torí mi ò gé fídíò ẹ bá wo àwọn videos wa I don't cut videos mi ì máa ṣe
No, being a program, be láti pèrè pé bàbá ibo lẹ ti wá. Now, gbogbo yín lẹ ti wò mí ní láti sọ ọ̀pọ̀ rẹ̀. Ní tí mo kàn fẹ́ sọ fún bàbá yìí ni pé bàbá mo fi Jésù bẹ̀yìn ẹ wò ìjọbalẹ̀ mi rè. Mo fi Kristi bẹ̀yìn. Anything tó bá ti jẹ́ òótọ́ ni kẹ́ ẹ sọ fáwọn èèyàn. Ṣẹ́mọ̀, intẹ́ kan sọ́mọ̀ ènìyàn kan sọ láàrin pé bàbá ìgbé 48 years lára wọn ní àwọn ọlọ́mọ ṣẹ́mọ̀ we were just praying. Kì í ṣe pé bóyá mo gbé wọn láì bí it was prayer. Ẹ lọ wo fídíò tá a ṣe nírọ̀lẹ́ it was prayer. It was prayer pé kí n pè wọn káwọn èèyàn pray fún wọn. Bàtà wọn láwọn ò tí ì jẹun ló mú kí gbogbo ẹ̀ máa sunkún. Bàtà láwọn ò tí ì jẹun láti jẹrin. Then wọ́n lé ìyàwó àwọn kú ọmọ àwọn náà kú. Òun ló fa tí àwọn ọmọ ìgan ní sunkún máa bọ̀ kọ́n. Ọmọ kékeré tó ń sunkún lánàá yẹn rèé. Ọmọ yìí ló jẹ́ kí ẹkún yẹn ràn gan. Òun sunkún pé ẹwúrú ọmọ ẹ̀kọ́ máa máa sunkún máa lọ. Ọmọ yìí ló ń sunkún lánàá. Ṣé wàá ké ọ̀dà? Ṣẹ̀mọ̀, àwọn mi ò tí wàá mọ̀ ní wọ́n bá lọ gé fídíò. Wọ́n bá fọ́ọ̀sì fídíò. Wọ́n bá di pé fídíò bá gbiná sórí afẹ́fẹ́. Ó mà ti lọ gẹ́lẹ́nu àná. Ìbá 500,000 views ló ti ní. So kálẹ̀ tó fi Facebook jẹun ni màá ti gbowó gidi lórí Facebook. Mi gbowó Facebook rí, mi gbowó YouTube rí, mi má ṣe. Mo ní ká ẹ kọ́ mi, ẹ kọ́ mi. Bá ṣe ń gbowó TikTok, gbowó YouTube in. Dàárọ̀ yìí, mi ìgbà kọ́ bọ̀ rí, Ọlọ́run alààyè ń gbọ́. Mi ìgbà wà náírà rí lórí TikTok gbogbo kíní ẹ̀, mi má ṣe. Bẹ́ẹ̀ Ọlọ́run ń ṣàánú mi. Bàbá mo fẹ́ bẹ̀ yín. Èrò tó ń wò yìí lórí afẹ́fẹ́ báyìí, wọ́n ṣe é kà. Pé àwọn tó ń wò yìí, wọ́n ṣe é kà báyìí. Bàbá, ibo nìrin ṣe jẹ́ ẹlẹ́ẹ̀ló 48 years nìkan ọ̀rọ̀ àná yìí sì ni o. Because àwọn yẹn ti pè lánàá, dádì, àwọn fẹ́ ràn bàbá yẹn lọ́wọ́, but àwọn fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀. Àwọn fẹ́ mọ what is happening. Why? Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì fi ojú ìtàn mọ́lẹ̀. Mi ì gbé wọn láìfù lánàá fún ìrànlọ́wọ́ o. Àbí sáà gbé wọn láìfù ni. Mi ì gbé wọn fún ìrànlọ́wọ́ o. À ń ṣe prayer ni a pè wọ́n jáde nínú prayer. It was just prayer. Ṣé mo ọ̀rọ̀ dẹ̀ jáde. Èmi ò tí gbé kódà ètí mo gbé wọn jáde láàárọ̀ yìí. Ìgbé wọn jáde fún ẹ̀pù o. Ẹ ń bá wá lẹ́pù tó fẹ́ ṣe fún wọn. Mi ò ìfàkáǹtì orí má fàkáǹtì orí kí ni òjò o. Mi ì gbé wọn jáde fún ẹ̀pù o. Bẹ̀yìn tán sọ́nù prayer lánàá tó ti go viral. Lọ́kàn clear ara wọn. Báwo ló ṣe jẹ́? Ibo lẹ́sẹ̀ 48 years because wọ́n ní kí n search orúkọ àwọn lórí Google mo dẹ̀ search ẹ̀ orúkọ tó dẹ̀ pè fún mi was kí lè orúkọ yẹn náà ta ló ń go kíní yẹn. Professor Amos Ìṣọ̀lá Awódíyà. Professor Amos Ìṣọ̀lá Awódíyà nígbà mo dẹ̀ search orúkọ yẹn ó gbé wá ní Google fún mi nífò yẹn mo search orúkọ wọn ní Google ó dẹ̀ gbé wá who is Professor Ìṣọ̀lá Awódíyà. Ore wá wo nǹkan tó gbé wá. N tó gbé wá rè o. Professor Amos Ìṣọ̀lá Awódíyà Ṣògbé is the first and only professor of heuristic education in Africa. Mo rò pé àwọn èèyàn rí. Professor Abímbá kílẹ̀ porúkọ yín. Amos Ìṣọ̀lá Awódíyà. Sá. Amos Ìṣọ̀lá Awódíyà. Professor Amos Ìṣọ̀lá Awódíyà. Ngbà mo start bàbá ní ó dẹ̀ pé lánàá ẹni kí n start orúkọ yẹn. Níbo? Ní Google. Ẹni start níbo? Ní Google. Yes. Google ọ̀hún wá lélẹ̀. He is the first and only professor of heuristic education in Africa. The erudite scholar who is a septuagenarian shares his life story with Danjuma Joseph. When and where were you born? One day I am Amos Mabayomide Ìṣọ̀lá Awódíyà. I was born in Ilesha in the then old western region. So wọ́n náà kọ̀wé wọ́n ní kódà news gbé ẹ wo kíní yẹn nípa wọn. Ọ̀rọ̀ pọ̀ nípa wọn ẹ lọ search wọn ní Google. Ibi tí mo ti kọ́kọ́ gba ọ̀rọ̀ wọn gbọ́ nìyẹn pé wọ́n láwọn popular gan. Wọ́n láwọn ní Professor Amos Ìṣọ̀lá Awódíyà. Ẹ wá gbọ́n tó sọ wọ́n láwọn ní bàbá kílẹ̀ pẹ̀lú ayé náà. Ẹlẹ́yìn ni first and only what? Heuristic education. Bàbá ẹ sọ̀rọ̀ sókè àwọn èèyàn gbọ́ yín. Ẹni bẹ́ẹ̀ ti sọ lánàá ni ẹ sọ pé ẹ̀yin ni first and only. Yes, heuristic education. Àní ẹ̀yin ẹ sọ fúnra yín bẹ́ẹ̀. I'm the first and only heuristic education. Professor of heuristic education. Where? Níbo? In all the world, all over the world. In all the world? Yes. The first
heuristic education. Yes, professor of heuristic education. Bàbá kí ló ń jẹ́ bẹ́ẹ̀, kí ló ń jẹ́ heuristic, kí ló ń jẹ́ first and only heuristic education? Mo ti sọ lánàá. Ẹ sọ báyìí àwọn iṣẹ́ ìwò yìí ni. Okay, is accurate perception of reality. Accurate perception of reality. Ojú tó fi máa wo nǹkan kan lè mi fi máa wo. So like interface lórí ni pé like ẹ̀yin lẹ wà lẹ́yìn mi mọ́mọ́ ibẹ̀ pé kí la lè amòye arínúròde. Ẹ gbọ́? Arínúròde. Yes. Arínúròde. Yes. Baba, how old are you, sir? Lọ́wọ́lọ́wọ́ báyìí. I'm going to my 81. I will be 81 in June. You'll be 81 in June. Yes. Baba, bó lẹ ṣe dàgbà lágbèbẹ̀rẹ̀. Ṣé Nàìjíríà náà ti bí yín bẹ̀lẹ̀ dàgbà sí? Ní ìṣẹ́jú kan náà ni. Nàìjíríà náà bí mi sí. Mo ń bọ̀ máa sì béèrè. Àwọn tó ń kọ̀ kan ó dàn mọ́ ń gbọ́ ìsà. Nàìjíríà náà bí mi sí. Mo ti dàgbà. Nàìjíríà náà bí yín sí ìbẹ̀lẹ̀ ti dàgbà. Bẹ́ẹ̀ni. Okay. Nàìjíríà náà bí yín sí. Gbà wọlé lọ sí Canada. 48 years ago. 48 years ago. Yes. Lẹ lọ sí Canada. Bẹ́ẹ̀ni. Bàbá passport yín dà. Ó wà ní Central Bank. I work with CIA. America gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí lórí net. You work with CIA? Yes. Any place tó máa fẹ́ post wá sí. Tí a bá dé country yẹn. I love to deposit the passport wa sí Central Bank. And láti deposit the passport wa sí Central Bank. Okay. Tẹ́ bá ń ṣiṣẹ́ ní Central Bank. Ní Central Bank láti ṣiṣẹ́ ni. No. For security reason. And láti drop passport wa ká deposit ẹ̀ sí Central Bank. Kí ló dé, kí nìdí? Ìdí ni pé àní travel láìsí consent wọn. CIA America. Ìgbà táwọn Canada passport yín wà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ wá sí Nàìjíríà. Yes. Ọdún wo lẹ wá sí Nàìjíríà? Mo ti kọ́kọ́ wá nígbà tí mo wá jẹ́ minister. Tí mo wá jẹ́ minister ní 1995. I was a special advisor to Brigadier Tunde Idiagbon. Yes, sir, you were what? Senior special advisor. Yes. To Brigadier Tunde Idiagbon. Okay. On secret intelligence information. On secret intelligence information, SII. Yes. Okay, lọ́dún wo ni ẹ? 1995. 1995. Yes, ìgbà tán gbàjọba. Mo ń gbọ́ yín sàbàwá, mo ń gbọ́ yín. Ìgbà tán gbàjọba ni mo padà. Ìgbà tán gbàjọba lẹ padà sí Canada. Bẹ́ẹ̀ni. Ó dà, bàbá kí lẹ wá sí náà, bó lẹ ṣe dèrò Nàìjíríà? Because nínú ọ̀rọ̀ yín, ẹni kò síyàwó, ẹni kò sí ọmọ, ẹni kò sí ìgbàkan, ẹni kò sówó, kò sí nǹkan mọ́. Kódà lánàá, ẹ sọ pé jẹun lẹ ti jẹun láàsì. Bàbá ìrísí yín tẹ̀ bá wò yìí lóòótọ́, ẹ kì í ṣe ní ìyà, ẹ kì í ṣe ní ìráre. Àbí ojú tó wò yín yìí, ẹni tó ti gbébì kan rí ni, tó wá láti bẹ̀. Bàbá kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀. Ìwé tí mo wá publish, ó wà nínú church láti fi hàn ẹ́. So ìwé yẹn, mo á gbé fún àwọn tó máa scan ẹ̀. So tí wọ́n dẹ̀ máa bind ẹ̀, tá a máa send soft copy sí Google. Okay. And a ṣe hard copy kan, soft copy kan, tá a máa send sí Google. So ìgbà tí mo dé tí mo gbé fáwọn èèyàn ní Mọ́kọ́lá, náà lù mí jìbìtì 80 million. Ìgbà tẹ́ ẹ dé 2 years ago. Yes. Ẹ fẹ́ publish ìwé. Bẹ́ẹ̀ni. Bàbá irú ìwé wo? The Nigeria Encyclopedia. Sir? The Nigeria Encyclopedia. The Nigerian Àròyé TV rèé. Ẹ láìkì, ẹ subscribe, kẹ́ sì máa follow. Òkè la wà téńté.